Dandan ni kẹ́ ẹ ṣe ẹnu wọn sì wíkẹ́ lórí mi ò ní burú ẹnu kakọ sí mi kẹ́ ní mi ní mo sàárì ọmọ láyé tí mo wá àǹtí bá ní kẹ́ ẹ ṣe ní kẹ́ ẹ ṣe ẹgbọ́n ọ̀ràn ìbọn náà sọ̀jọ̀ bọ́ lọ ẹlẹ́bẹ̀ẹ́ ní mo sàárì ọmọ wọn nífẹ̀ẹ́ kó ràn mí lọ́wọ́ wọn ní bábà tàbí ọ̀rọ̀ tèmi ń tèmi ẹ ṣe ìgbọ̀n láì tẹ̀ fi lè ṣe máa balẹ̀ ká tó máa bẹ́tò lọ ká tó tẹ pẹpẹ ètò ní pẹrẹwu àwọn àfa wa àwọn èèyàn ọlọ́gbẹ̀ ní ìkàlẹ̀ ẹ jẹ́ ká fi àdúrà bẹ̀rẹ̀ ká dẹ̀ fi àdúrà ká ẹsẹ̀ nílẹ̀ orí tèmi ò ní kọ àdúrà tèmi ọ̀rọ̀ máa jáde àṣẹ àtẹ̀lé láti ẹnu àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àrítì ẹ̀yìn ń bí àwọn kan adílé wa máa rúgbò lọ́lú àwọn tọ́lọ̀ ń gbà fún látẹ̀yìnwá tó gbà fún lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ máa gbà fún lọ́jọ́ alẹ́ ni wa ẹ jẹ́ bá mi pa àtẹ́wọ́ fún wọn nígbà tí máa ń dọ̀bà microphone fún àwọn alhaji wa kí wọ́n bá wa bẹ̀ ẹ pa àtẹ́wọ́ ẹ pa àtẹ́wọ́ ẹ pa àtẹ́wọ́. فمالئون لنا البطون وشاربون علينا الأمين وشاربون شرب الهيم هذا نذر يوم الدين نحن خلقناكم فلا تصدقون أفرأيتم ما تؤمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين ألا أن نبدل أمثالكم ونشرب فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون في كتاب مكنون لا يمسون إلا المطهرون تنزيل من رب العالمين أما بهذا الحديث أنتم مدينون وتجعلون رزقكم أنكم تكذبون ولولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليكم ولكن لا تبصرون ولولا إن كنتم غير مدينين ترجعون إن كنتم صادقين فأما إن كان Maria Ogomusi ọmọ Solomon àwọn náà yà torí ẹ̀ kó tóbi bá agaga nana wa Ajiya Maria ó má di ọjọ́ ìbí rẹ̀ lẹ́nu ọlọ́run má sì ní àṣẹmọ́ fún. Àmín. ọ̀pọ̀lọpọ̀ ojú sí láyé. Allahumma àmín. bẹ́ẹ̀ náà ló máa ọkọ rẹ̀ táwọn náà ń máàkì táwọn náà. a ní pe ẹnìkan ẹni tó. láyé tí ń ṣe ètò àwọn alájà wáyé wọn ní owó yìí owó dídí bíi tẹ́wà ọlọ́run má jò bàjẹ́ ọlọ́run má jò dàrú wọlé ilà àdínlọ́lá alájà wa Kẹ́mi Kóredé wọ́n ti dé bí àwọn bírọ́dà wa yìí àwọn náà ní owó yìí kí ó máa jẹ́ owó àdúrà àwọn bàbá wa tí wọ́n tẹ̀lé wọn yìí wọ́n ní àwọn bí ọlọ́run àlékún dùnú kó jẹ́ tàwọn náà ẹ̀dá kò gbogbo náà tí wọ́n náà jẹ́ ẹ̀rọ oró tó fẹ́ òde lọ́dọ̀ màámi àgbàlagbà àwọn náà ń owó yìí wọ́n láwọn bẹ ọlọ́run gbogbo tí ń dá wọn mọ àwọn káwọn máa rí dùnú lórí wọn
Àbẹ́ ògbómúṣí ìdùnnú ní fáyé àlàájá wa Mariam ọba tó ṣe yín ní dùnnú. Ọ̀rọ̀ tí a kí àwọn bàbá wa náà ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò jẹ́ kí a rí yín pẹ́. Gbogbo wa tí à ń dìde pẹ̀lú gun Ọlọ́run ìbànújẹ́ ò ní wọlé ẹni kọ̀ọ̀kan wa, ìdààmú ò ní wọlé ẹni kọ̀ọ̀kan wa, àlùbá ò ní wọlé. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.